ẹgbẹ́ òkè bàbá Abayomi. Ancestral ẹkú ètò òkè ògbólé. Bàbá mi mo kí yín sà. Gbogbo lé ń kí yín sà. Mo kẹ́bẹ̀ bàbá àkàrà gbogbo mo kí owó kẹ́bíbọ̀dì. Ẹkú ètò jáde onídàrú lágbára Ọlọ́run Olódùmarè. Ọlọ́run ní dá wa láti wà láàrin àgbàdá. Ṣé rí ọ̀rọ̀ tó ń tẹ́ sọ lẹ́ẹ̀kan pẹ̀lú àǹtí Múlíkà pẹ̀lú ẹnìyẹn tó ń ṣe tó bá jẹ́ mùsùlùmí òdodo Kùránì kìíní kan Fátíà yóò ṣiṣẹ́ kúlẹ̀ aláwọ̀ ṣiṣẹ́. Mo kàn rẹ́rìn ibi tí mo wà ní because fígbà tí ẹ kàn fi àjẹrà ẹ̀ ní torí dídé Kùránì gan àwa ti kéde tí kẹ́kọ̀ọ́ yìí ṣẹlẹ̀ àti kéde àdá tí kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ tí táàrin kẹta béèrè. So ṣe é ṣe rí Yorùbá lágbára tó pọ̀ Ọlọ́run gbé agbára fún Yorùbá bọ̀ wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi gba gbogbo ẹ̀ tán bọ̀ wọn pé kò tán bí tó wà Ọlọ́run àti máa ṣe fún Ọlọ́run àti máa ṣe àlékún agbára yẹn tó dà wọ́n tó wà sí ìmọ̀ fáwọn náà. So ṣe rí agbára Yorùbá lásán ọ̀rọ̀ lásán agbára bẹnu ẹ̀ ọlọ́ọ̀gbọ́ ọ̀rọ̀ lásán tí Yorùbá máa ń sọ agbára bẹnu ẹ̀. Bàbá kan ń bẹ ọ̀hún pé àbáyé ní bàbá ẹlẹ́yẹlé ó sọ kinní kan lórí TikTok náà mo ti rí o mo dẹ̀ tẹ́lá rẹ̀ wò mo dẹ̀ rí pò tọ́ ni torí àbáyé tó ń sọ pé gbólóhùn lásán ọ̀rọ̀ lásán àbáyé tó sọ pé ní tí ọdẹ bá ń lọ ní ugbó fún oṣù kan tí bá ń wí lọ kò ní pẹ́ ẹran yọ̀ọ̀kan tí ó fi mọ wàhálì padà pé kò ní ẹran yọ̀ọ̀kan báyìí kò ní ipa mùsùlùmí ni mí o tẹ́lẹ̀ o inú mùsùlùmí náà bí tí mo sì kíwú bàbá mi àfáàdì àmọ́ mo wá tẹ́lá rẹ̀ bàbá rí pé wà ótọ́ ní kíní ẹ̀ o ọ̀rọ̀ lásán mi ò játàrí mi jẹ́ kankan ọ̀rọ̀ lásán bàbá yẹn tó sọ kan náà onítẹ̀ bá lójú ogun pé tẹ̀ bá lójú ogun yóò dé kò sí ní tí ó ṣe yàn mo dẹ̀ bílífù pé òótọ́ ni tí bàbá ń sọ ó ní àwọn ọmọ kékeré nísìnyí ní ìwé ò jẹ́ gbogbo ilé ké ò jẹ́ wọn ò gbogbo nǹkan yẹn wọn ò kákún mọ́ gbogbo nǹkan tó yà sí lè máa lò tó jágbára náà nìyẹn torí pé gbólóhùn yẹn mi gẹ́gẹ́ ní tíráì rẹ̀ wò ẹni tó bá wo bí ìṣẹ̀ṣẹ̀ la gbà bí bàbẹ́lẹ́yẹ ilé kìíní kan lórí TikTok ọba lè máa lọ wo èyàn ó lè gbọ́ ọ̀rọ̀ tí àbáyé máa ń sọ ó lẹ́lẹ́ni tí igi tó gún lẹ́sẹ̀ báyìí tí gún wọnú ó ní àwọn akékèké ń gba náà ní ọba kẹrẹ ó dẹ́ ń pè gèdè sí igi yẹn dẹ́ ń jáde bọ̀ báyìí ó dẹ́ jáde bọ̀ títí tí àbá fi yọ igi yẹn kó lẹ́sẹ̀ nìyẹn ó ní tó báyìí pàmò bá kéré sáwọn náà wà ní béèrè ń gbà náà ó lóò mọ́ o torí àbáyé máa ń sóòótọ́ gbogbo tí ó mọ̀ yóò tọ́ pé ẹ̀yin mọ̀ eléyìí mo mọ̀ gbólóhùn lásán bó sì ti sọ́ọ́rí tí ní lọ́bì kan ibi tí wàhálà wà sẹ́rí Yorùbá ọlọ́mọ fún wọn ní agbára o ibi tí wàhálà bá wà báyìí tí ìṣòro bá wà báyìí ìyẹn á dẹ̀ lọ bẹ̀yẹn wọn á dẹ̀ wẹ́kọ̀ mọ̀yán nú bí kódà kan máa bẹ̀yẹn lórí wọn dẹ̀ wẹ́kọ̀ mọ̀yán nú bẹ̀ báyìí wọn dẹ̀ ní kí n máa lọ tìyìn torí mo ti practice gbólóhùn yẹn rí mo dẹ̀ di kó ṣiṣẹ́ so Kùránì tẹ́yẹ àwa sọ̀kalẹ̀ lórí di Kùránì gan táàrí kankan kọ́ ẹnìkan ní ọba kíkúlẹ̀ aláwọ̀ sí kìíní kan à ń tara wọn jẹ ni ṣe rí àwọn tí wọ́n ń ṣe tí wọ́n tó ń jà fún ìsìlámù báyìí tó bá padà yá a ní Ọlọ́run máa kó sọ́wọ́ àwọn bandits náà kọ́ máa mú palẹ̀ ẹ̀kọ́ kan gbogbo ẹ̀ bá ní gà sí ìsìlámù padà yóò máa ṣẹ̀rẹ̀ ni yóò máa bọ́ sọ́wọ́ bandits yóò máa palẹ̀ ẹ̀kọ́ kan ni agbára Ọlọ́run torí pé ẹ̀sìn tí wọ́n ń jà fún ẹ̀sìn tí ó padà gbẹ̀mí gbogbo wọn ni tí wọ́n ní padà níran mọ́ wọ́n ní sí jíjẹ́ ọkọ̀lé wọn mọ́ gbogbo wọn padà mú kó pátápátá lẹ́ẹ̀kọ́ kan so ọlọ́jà máa sì ní kó sọ́wọ́ àwọn bandits táwọn báyìí tó máa palẹ̀ ẹ̀kọ́ kan lágbára Ọlọ́run torí wọn mọ tí wọ́n ń jà fún táwọn mọ tí wọ́n ń jà fún wọn mọ̀ pé Islam ẹ̀sìn tí wọ́n ń jà fún ẹ̀sìn táwọn fi divide yín táwọn fi dà yín láwọn fi da èdè yín rú ẹ̀ fẹ́ gbọ́n ara yín mọ́ ẹ̀ fẹ́ gbọ́ra yín yé mọ́ ẹ̀ lè fẹ́ra yín ẹ̀ lè bára yín ṣe mọ́ àìnílàkàrẹ̀ àní àlọ́pọ̀lọ́ ni àwọn Jehovah Witness kan náà kọ́ àwọn wàásù fún mi lẹ́ẹ̀kan àwọn abáminú lẹ́wọ̀n wàásù mi mo wàásù fún wọn á lórí kòrò wọn yìí lọ ni torí mo sọ mo ní sọ ọlẹ́lọ́sọ lẹ́chọ̀ọ̀chì báyìí sọ lẹ́sẹ̀ àchọ̀ọ̀sọ lè lọ́bẹ̀ ó lò lè lọ́bẹ̀ mo ní sọ pé wèrè ni ọ̀lẹ́ sọ̀lẹ́sí àchọ̀ọ̀chì ìwọ sọ̀lẹ́sí ọ̀lẹ́ lọ kérúbù àti dàáyín Yorùbá jẹ́ tó yẹ pé gbogbo yín ti di lẹ́jọ́ ní wọ́n ń fọ ẹ̀sìn mọ́ tí wọ́n bá dé ní ìsìn báyìí táwọn kan bá nítorí àwọn ti rìdíìmù láì wá wọ́n ti bẹ̀rẹ̀ sí nípa àwọn chọ́ọ̀chì mi nù àbí ẹ̀yin tẹ́ ní ẹ̀lẹ́ lọ sẹ̀lẹ̀ àwọn kan tí bá sẹ̀lẹ̀ jà ẹjọ́ ìwọ̀n náà ẹjọ́bọ̀n ìjà pé chọ́ọ̀chì wọn ò da bẹ́ẹ̀ náà lọ́dọ̀ mùsùlùmí náà so gbogbo àwọn tí máa ti ń jà fún Islam látòní ìlọ́ba tí ń wọlé tí wọ́n sọ pé Islam lágbára ọlọ́yẹ wọ́n mọ̀ sẹ̀rin ni wọ́n mọ̀ bọ́sọ̀ wọn bandit wọ́n mọ̀ panlẹ̀ ẹ̀kọ́ kan tí wọ́n mọ̀ sọ pé táwọn pé bisimilá aláwọ̀ akbar náà wọ́n mọ̀ ìdúró lọ́rùn tí wọ́n mọ̀ di pé àsáwọ̀ ètò ṣe mùsùlùmí lágbára ọlọ́pọ̀lọ́ ti máa gbé ẹ̀sìn rẹ̀ nu pẹ̀lú ògùn ọlọ́ so Yorùbá ò gbọdọ̀ dùn kanu
torí pé n tí mo practice ni n tí mo sọ rí n jata de jẹ́ kẹ́kẹ́ mo kàn sọ bàbá yẹn bóyá sọ́nà mo sọ tẹ̀lé mo wá rí pé àsòótọ́ ni tó bá bọ́ sínú inú ṣòro bí tí ṣòro wà tí yẹn bá débẹ̀ èmi wọ bí tí ṣòro wà mo sì jáde mo wà surprise pé ọ̀rọ̀ lásán nítorí bóyá sọ́nà lọ yẹn bá kì í ṣe pé bóyá lọ jata rí abẹ́ lọ mú kankan mẹ́fi bánu ọ̀rọ̀ ẹnu lásán ni ẹnìkan wà ní tí n bá dénú sáré wọn mọ̀ bí mi pé mọ̀rọ̀ bùkà mọ̀ nà bí yúkà mọ̀ dínúkà àbẹ́yà wèrè ni. ẹ ṣeun bàbá wọn ní ta lọ lọ́rùn rẹ mọ̀rọ̀ bùkà èdè láti. mọ̀ dínúkà mọ̀ nà bí yúkà. ẹ wo kẹrí. tabara gèfè ní tabara ìyá mi o àwọn táwọn wà sọ fún mi lẹ́ẹ̀kan ẹ máa gbọ́ àwọn táwọn wà sọ fún mi lẹ́ẹ̀kan mo sọ fún ọ mo ní n tí ẹ̀sìn mi ń kọ́ mi ni pé tí mo ṣe ní tẹ̀sí mùsùlùmí báyìí kí n tágẹ̀tì ọ̀run yín kí n gún yín kẹ́sì kú ẹ̀ lórí kòdó ni mo ń sọ ní pẹ́sẹ̀ tèmi gé sẹ́sì gidi mo ní bọ̀ ọ́ rí pé mo wẹ́kọ̀ mú yín tó di pé mo ń lo ìdé èèyàn àti ìran tó dáa tí mo ti jáde mo nínú ẹ náà sì ni wọ́n ti sọ pé ní ànábì wa ní kẹ́kẹ́ nífẹ̀ẹ́ gbogbo ọmọ làkejì wa gẹ́gẹ́ bí ara wa ìrọ́sì ni so kan nífẹ̀ẹ́ ọmọ làkejì wa gẹ́gẹ́ bí ara wọn láàrin wọn ni kì í ṣe láàrin àwọn tó kù kì í ṣe láàrin àwọn tí wọn ò tiẹ̀ tí wọn máa nábì tí wọn máa là àmọ́ Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n máa ń pè àwọn ẹlẹ́bọ ló fún lóko tá a bá yí tá ẹni tó bá ń jogun tó dé tó bá bọ́ sínú ìsìlámù lónìí wọn ni kó má jẹ́ àlùfáà ògùn tó dé wọn ò nígbà kọjá àlùfáà ògùn tó dé kí ló dé tí mọ́mọ́ náà ń jẹ́ okọ̀ mọ́mọ́ lọ tó ṣe pé nípa ẹlẹ́bọ ló fún lóko kí ló dé ó yẹ kán tó sọ̀nà bí ipa o táwọn mùsùlùmí bá tó sọ̀nà bí ipa máàlì ni wọn tí ò bá tó sọ̀nà bí ipa kó tó sọ̀nà bí ipa kó yóò kọ̀ míì fún pé ọ̀ lè jẹ́ Muhammadu àwọn ẹlẹ́bọ ló fọ́ Muhammadu dáradára ti pọ̀ jù àwọn tí wọ́n sì ń gbẹ̀lẹ́ ìsìlámù yìí nígbà tí ọmọ ẹ̀rọ àwọn àkàtí ń bọ́ sọ́wọ́ ní stéètì tí a ní ìsìn àwọn àkàtí ń bọ́ sọ́wọ́ bandit báyìí àwọn akẹ́sẹ̀ nìkan ti ń bọ́ sọ́wọ́ bandit ẹ̀rí pásọ̀ ti mẹ́rẹ́ tó họ ọmọ àlè tó bá ti pé ní fíìmù ni wọ́n mọ̀ sí ìjọba ìwà kọ́mándì wọ́n mọ̀ fọ́ọ̀lù gbogbo wọn àti lọ́tùsí gbogbo wọn ó débẹ̀ tó bá ti débẹ̀ àwọn ọmọ fẹ́ẹ́ tí ó ṣe lọ́ àmì túsìn kí ẹni tí ìbò ní bá kẹrẹ́ tí ó dà mí túsìn ìbò ní bá mi kí bó sì máa bá kí n ṣe rí pé òótọ́ ni. ẹ bá wa land up sir ẹ ṣeun bàbá Àbáyọ̀mí. ẹ kú ètò Ọlọ́run máa fún yín ṣe ọlọ́jùmọ̀ ọ̀rọ̀ yín lọ́rùn gbogbo ẹni tí bá ti ń ta ko tẹ́ ń ṣe ó mọ̀ bọ́sọ̀ bandit ní bandit ó sì mọ̀ mú apalẹ̀ ọ̀kan gbogbo kúrà kó já afá kó jẹ́ ìmọ̀ọ́mọ̀ kó jẹ́ mufti gbogbo wọn mọ̀ bọ́sọ̀ bandit ní lágbára Ọlọ́run. àṣẹ gbogbo ẹni tó bá ti wà against movement yìí bá ṣe ń jí àwọn èèyàn wa. tí wọ́n mọ̀ pé àwọn èsè mùsùlùmí àwọn kí wọn lásán ni wọ́n mọ̀ pé àwọn èsè mùsùlùmí wọ́n mọ̀ pé àwọn èsè mùsùlùmí wọ́n mọ̀ pé àwọn èsè mùsùlùmí nígbà tí wọ́n bá ń bọ́sọ̀ bandit tó bá mú wọn pa tí wọ́n lọlé wọn tí wọ́n ń dáná sun wọ́n mọ̀ pé àwọn èsè mùsùlùmí ìbá àti àǹpa kọ́lá sí náà ṣé mùsùlùmí wà nù wọn ṣé wọn mọ̀ pé mùsùlùmí ni wọn ò mọ̀ tí wọ́n fẹ́ fi ìsìláàmù ṣe wọn ò mọ̀. àwọn àgbà tá wà ń kékeré bàbá Mike Bámilóyè àṣejí pé àyà màtàǹgà wèrè àyà màtàǹgà arọ gbogbo fíìmù tó kó sí wa gbogbo ẹjọ bàbá mi wá mi gbogbo fíìmù tẹ kó sí wa lórí ìgbà tá a wà kékeré ṣé bí wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì sí kí ló dé tí orúkọ Jésù bàbá Mike Bámilóyè bẹ́ẹ̀ ṣe tàn wá ní kékeré tẹ́ ẹ kó irọ́ sí wa lórí tẹ́ ẹ mú wa bìlífù irọ́ Olódùmarè á dá fún yín àtìrán yín. Ancestors wọn ṣàjẹun. nínú rọ bàbá yìí ò tẹ̀ lè kúre ẹ kàn gbàgbé ẹ bàbá mi. Ancestors wọn ṣàjẹun ó rẹ́sẹ̀ wèrè òbú. bàbá yẹn kó olórí ibú wọn fẹ́ ṣiṣẹ́ náà ni wọn fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ èèyàn máa ṣiṣẹ́ lọ́wọ́ ni bàbá máa ṣiṣẹ́ lọ́wọ́ ni bọ̀ wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ló máa jójó òṣì yóò yà gbogbo ẹ̀rọ. ó ti fíìmù tiẹ̀ ni. you know funny part bàbá mi still náà bàbá yẹn ò tí stop fíìmù orí burúkú fíìmù irọ́ yẹn. ancestor ṣe rí ẹ má bínú o ṣe rí nù wálé kọ̀lá mi wọ́n máa yá sùúrù rẹ̀ máa ń tàbí ní hímọ́tì rọ̀bì kàbí màjínúnì. ṣé ń gbọ́ ṣe rí èmi mo sọ wáyìí mo kéwú dáadáa mo sì practice kéwú ìwádìí kankan mbẹ àmọ́ ẹ máa gbọ́n tí bàbá yẹn sọ bàbá yẹn ní tó bá fẹ́ jáde nílé lásán sọ pé ọ̀ká tí ń bẹ lọ́nà kó máa ká ọ̀wọ̀n tí ń bẹ lọ́nà kó wọ́n bìrì àtẹ́pọ̀ àtìgọ́ àti tí ń bẹ lọ́nà kó dògèrè wọn èdè atẹ́gùn mọ́nú gbá ayé pojúbọ ògùn káyé bomi lọ́rùn àgbàgbà mẹ́tàlá wọn péjọ jẹ́wọ́ ọjọ́ kẹtàdínlógún ẹ má dènà dèmí o ìgbésí dènà dọ̀wọ́ wa bẹ́ẹ̀ sí ordinary kan tí mo sọnù mo dẹ̀ lọ bí kan tó yẹ pé ẹ̀rù ń bà mí bẹ́ẹ̀ mo dẹ̀ lọ mo sì wọ́ ọbẹ̀ lọ mo sì jáde ìyàlẹ́nu bá mi pé láìsí pé bí wọ́n ní lọ mú ewé kẹ̀kẹ́ ń ju o. bàbá mi ẹ má drop ẹ má jẹ́ káwọn ọmọ ẹ má yẹ káwọn ọmọ ẹni tó bá ti tako Yorùbá
tí ń sọ èdè Yorùbá lẹ́nu yóò mọ̀ sórí ibu ni ẹ̀yẹ́ bá ti tako Yorùbá tí bá ta kọ́nà Yorùbá pé yẹnu yóò parẹ́ gbogbo ìyẹn rẹ̀ ó parẹ́ lágbára Ọlọ́run Elédùmarè. ẹ ṣeun bàbá mi. ẹ ṣe jàre. bí mo ṣe ń sọ lọ 1 minute mo máa parí ọ̀rọ̀ yẹn lè parọ́ má gogo mi lẹ́nu. Bàbá Mike Bámilóyè. Bàbá Mike Bámilóyè. Ẹ̀yin lẹ jẹ́ ká hate ara wa self-hatred ta nílé ní. Bàbá Mike Bámilóyè contribute 100% bá ṣe hate ara wa. Bàbá Mike Bámilóyè jẹ́ ká máa rí ara wa bí pé èèyàn burúkú làwọn bàbá wa pé kò sí nǹkan rere kankan tó ti ara àwọn bàbá wa jáde pé ìka ènìyàn ni wọ́n. Bàbá Mike Bámilóyè ó jẹ́ ká máa rá àwọn bàbá ńlá wa bí pé èèyàn ìka èèyàn tó yẹ kéèyàn máa rí kó máa sá èèyàn bí bó ṣe put bàbá wa sí wa nígbà tá a wà kékeré bó ṣe put ẹ̀ sórí wa nìyẹn. So ẹ ṣé gan mo kí everybody mo fẹ́ kí gbogbo wa ṣá máa kíyèsí gbogbo nǹkan tá à ń sọ gbogbo nǹkan tá à ń sọ pátápátá tá a ti kà lórí program tá a jẹ́ ti ṣàlàyé fún wa wípé wọ́n fi Islam ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n fi ṣe gbogbo nǹkan táwọn Arabs yẹn fẹ́ ṣe mo play video kan lánàá níbi táwọn Arabs yẹn ti ń kọ́ àwọn ọmọ wọn pé the earth belongs to Allah pé Allah ló ní gbogbo ilẹ̀ tó túmọ̀ sí pé torí ẹ̀ náà ṣe ń gbé jihad káàkiri náà ṣe ń propagate Islam pé Islam must enter every home the only way táwọn lè fi gba gbogbo ilẹ̀ táwọn lè subjugate àwọn èèyàn náà ni pé káwọn èèyàn kí gbogbo èèyàn di mùsùlùmí ẹ rí báyìí sìn àwọn Arab ní wọ́n lọ káàkiri àbáwọn mùsùlùmí yẹn ṣe máa ń lọ káàkiri ìgbèríko tí wọ́n á máa sọ fún wọn pé nǹkan tẹ́ ń ṣe yìí ẹ máa ṣe táwọn èèyàn wọ́n á ti pe àwọn olórí gbogbo àmọ̀ pé orílẹ̀-èdè ti ń bàjẹ́ ló fi jẹ́ pé gbogbo wàhálà tí yóò bá ń dojúkọ yìí àwọn olórí ni wọ́n fà wá sí gbogbo nǹkan tá a wà nú èyí torí bá ti bàjẹ́ kò sí nǹkan tí ara lè ṣe sokoto ti pórí dẹ̀ bàjẹ́ àfi ká tètè mọ̀ nǹkan tá à ń ṣe ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìwó presently orí ọba wọn náà ni gbogbo ẹ ti bẹ̀rẹ̀ tí ó bá dẹ̀ ti gbà bọ̀dẹ̀ ẹ dẹ̀ má gbàgbé àwọn lárúbáwá yìí wọ́n ní owó lọ́wọ́ tí wọ́n fẹ́ fi ṣe gbogbo nǹkan yẹn ibi tí yù wà nìyẹn ẹni tó bá dẹ̀ ti nífẹ̀ẹ́ owó ju ìran ẹ lọ kò sí ó máa padà ta ìran ẹ ní àwọn lárúbáwá ló ti ń lọ káàkiri tó ń lọ polongo pé káwọn èèyàn máa gba ìsìláàmù yìí ẹ rí ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah allahu akbar ẹ rí nǹkan tó ń ṣe fáwọn ènìyàn báyìí so àwọn ènìyàn sì wọ́n máa deceive wọn pé deities wọn kan kólẹ̀ kan máa ṣe meanwhile nǹkan táwọn ènìyàn ń ṣe nágbára ju Allah lọ wọ́n wá lọ mú Allah wọ́n lọ fi ba ayé wọn jẹ́ ṣé Mr. Mr. wọ́n lọ sẹ̀ǹdẹ̀ sí mi so wọ́n á lọ fi Allah wọ́n á lọ fi destroy culture wọn wọ́n fẹ́ Arabize wọn níbẹ̀ yẹn so by doing that the real Arab because the moment you collect Islam wọ́n máa Arabize it you have to change your name to Arab names you change your dressing wọ́n á gba nǹkan tẹ́ ń pè lọ́wọ́ yín wọ́n á gbé Allah lé yín lọ́wọ́ so wọ́n á change everything wọ́n ti Arabize yín nìyẹn so àwọn ọmọ wọn tó dẹ̀ ti ń kọ́ wọn pé àwọn làwọn ní gbogbo lẹ́ o ẹ̀jẹ̀ àwọn yẹn ń bí wọn lọ rẹpẹtẹ ni so wọ́n máa padà máa tẹ́ bá wo lẹ̀ Yorùbá gan ẹ̀rọ àwọn Arab yẹn bóyá sáìdì Ìwó kọ́ ni àwọn Arab mi mélòó kan wà ń bẹ̀ tó ti ń gbé pẹ̀lú àwọn èèyàn ń bẹ̀ so mo mọ̀ pé àwọn èèyàn wá máa jí but fear mi ni pé hope it won't be too late she understand the Islam ti cast all over the world everybody ni wọ́n ti ń sọ pé àná àwọn ò fẹ́ wọ́n ti mọ̀ because Islam is Sharia is Islam and when you look at Sharia kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lò ní modern society báyìí máa sọ pé obìnrin kan ṣẹ̀ kan lẹ̀ lóko pa èèyàn kan jalè kan gé ọwọ́ ẹ̀ ó fi Islam lẹ̀ kan pa gbogbo àwọn nǹkan yẹn kò lè work so àwọn èèyàn náà dẹ̀ mọ̀ pé àwọn nǹkan yẹn kò lè work so àwọn òyìnbó yẹn mọ̀ pé kò lè work ẹ̀ dẹ̀ mọ̀ pé òyìnbó àwọn sì wà yàtọ̀ sí àwa táwọn bá ṣòfin sí òfin máa múlẹ̀ but àwọn eléyìí wọ́n fẹ́ break wa from within wọ́n ti wà nù wa the only way tó lè fi break the whole world náà nìyẹn from within pé okay politics ó yẹ join politics ó yá ẹ lọ torí ẹ̀ mo ṣe máa ń tẹnu mọ́ pé kò make sense kí àwa tá a jẹ́ Yorùbá ká fẹ́ dìbò fẹ́yàn kan ká máa dìbò fẹ́yàn tó identify rẹ̀ as a Muslim it's as if
we are voting an Arab man ní orí ilẹ̀ wa. Kí lẹ expect? Ilẹ̀ yẹn kò lè wá okay now because ó máa rule yín pẹ̀lú Arab law ni, pẹ̀lú Quran ló máa fi rule yín. Ó jẹ́ fẹ́ gbalẹ̀ ni. Ẹ̀yin èèyàn ogun nǹkan tá à ń sọ yìí, gbogbo bá ṣe ń ṣe show yẹ jọ, mò ń bẹ̀bẹ̀ ni. Ẹ̀yin tẹ́ bá wà pẹ̀lú wa, tẹ́ bá nágbára àti ra bíyẹ́ speaker náà ni lè rà fáwọn èèyàn. Ẹ rà fún wọn kó máa play ẹ̀. Káwọn èèyàn gbólẹ̀ Yorùbá, we have to liberate ourselves. Àwa la máa túra wa lẹ̀. Kò séèyàn kankan tó fẹ́ gbà wá. Àwọn people yìí ò lè gbà wá. Wọ́n ti àlùjọ náà tán sọ pé ẹ fẹ́ wọ̀. Tẹ́ máa ti gba 72 virgin. Tẹ́ máa wà nínú ọgbà ìdẹ̀ra tó dò tí ń ṣàn lábẹ́. Gbogbo wa mọ̀ pé kò sí odò kankan ní ilẹ̀ Lárúbáwá. Wọ́n ti work odò síbẹ̀ o. Wọ́n ti work àlùjọ náà wọn síbẹ̀ o. But àwa tá a ní everything, wọ́n fẹ́ gba everything lọ́wọ́ wa. Wọ́n máa displace wa. A máa káàkiri the whole world. Nílé sọ pé ibi báyìí láti wá. Tán bá máa pàtàn wá kàn máa sọ pé àwọn ilẹ̀ Yorùbá yẹn, the indigenous people of Yoruba, they were blacks. Tó bá máa di by year 5,000 because àwọn people yìí, they are telling you pé ayé máa parẹ́, kíní kan irọ́ lásán ni, ayé kankan ò parẹ́. It's a way láti destroy everything, láti bayé wa jẹ́, láti gbalẹ̀ lọ́wọ́ wa. So bá a ṣe ń pìtàn lé ní pé the indigenous people of Egypt, they were blacks. Meanwhile nísìnyí àwọn Arabs ló wà ń bẹ̀. Nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ní the whole world nìyẹn. Àwọn tó jẹ́ Egyptians yẹn, tó jẹ́ àwọn ọmọ wọn máa wà káàkiri ilẹ̀ Africa, àbí kó wà káàkiri ní Europe bíi náà. Wọ́n á kàn pé okay, àwọn ṣáà débẹ̀, wọ́n fóyìnbó kan, wọ́n bí wọn síbẹ̀, wọ́n ní mọ̀ pé ọmọ Egypt gan làwọn. Wọ́n jẹ́ máa jẹ́ dúdú, wọn ò ní lè lọlé. There are lots of blacks ní America tó yẹ pé wọn ò lè lọlé. Wọ́n á rò pé America bàbá àwọn àmàtọ́ wa máa pìtàn á ní ọmọ America làwọn. But wọ́n jẹ́ dúdú. Meanwhile ò lè dúdú kó sọ pé ọmọ America ni ẹ́. So ọmọ ilẹ̀ adúláwọ̀ ni ẹ́. So torí pé wọ́n ti sọ lẹ́nu, tí wọ́n bá yẹ ti sọ lẹ́nu, ó ti sàpò ìyàkọ́. Bá ṣe ń balẹ̀, àwọn pípù yìí fẹ́ yọwọ́ dúdú kúrò lọ́yàwó pátápátá kí wọ́n erase wa pátápátá. Nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Sin máa pè é. Ìfẹnusìn. Alright, ìfẹnusìn. Ẹgbẹ́ Yorùbá mi ò dá o, ẹ má bínú o. Èmi ò ṣe ọmọ Yorùbá. Ọmọ Nàìjíríà ni mí. Ọmọ Nàìjíríà ní. Yà. Mi gbọ́? Yes. Apá abo ní Nàìjíríà, má bínú. Ẹdó ni mo ti wá o. Alright. Ẹgbọ́n sókè. Èmi fẹ́ sọ pé kan tí mo rí ní Nàìjíríà, mo rí pé àwọn Fúlàní Haúsá wọ́n ti sí iwájú pé wọ́n fẹ́ ra àwọn Yorùbá sí Islam. Ìkan tí mo rí nìyẹn o, nítorí wọ́n máa mú àwọn ọmọ Ìgbò náà sí inú Islam yìí, nítorí politics tó wà Nàìjíríà bí tó wà nìyẹn o. Tán bá ti ṣe contest pé èèyàn fẹ́ wá ní inú politician yìí, wọ́n máa mú àwọn olórí gangan tó ń fẹ́ kó wá ní position yẹn, wọ́n máa mú wọn sínú Islam. Tó ń bá Yorùbá mi ò dá. Ẹ má bínú. You speak English, ma. If you can speak English, can you do that? Okay, I have to speak English. I'm very sorry. Okay. Speak English, Okay. ma. What I see in Nigeria politics today is disgusting, because what I am experiencing as in Nigeria is that if you don't have the power of getting, if they don't involve you into this Islam, you can't get any position in this politics. That is why they have pushed this Hausa Fulani, they have pushed the Yoruba so forward almost into this Islam, because before, when I was young, I know Yoruba people in Nigeria, many of them were in Islam. But today, they are getting to the middle that you find a half of Yorubas, they are in Islam. And the same thing with the Igbos. So they are taking these top 3 people that they say they are the Wazobia, not the small one, into Islam. So we have a big problem in Nigeria. That is it.
And they're trying now, the Hausa and the Fulani are trying to use Yoruba to capture Nigeria. They've been trying it for long because they know that Yoruba is very important for Nigeria. When they get Yoruba, they think they will get Nigeria, but they cannot get Nigeria because everybody will go their way. So I think like that girl was coming, you were trying to tell the Baba or whatever, the Opa, he was coming and you was trying to tell him about Orisha. I'm trying to clarify this Orisha. Orisha is native worship. Like where I stay in Europe. I'm proud to tell them I'm not a Christian, I'm not a Muslim. Sometimes I look for work, it's very difficult for me because I know this Christian and Muslim is agenda for them to enslave we black. Sorry, because we accept it. Other people like Hindus, Buddhists, this Islam, Christian, they are accepted in papers. But when we forward our own, that this is what we are, they don't accept it here in Europe, in the wise world. You have to fight. You have to be strong to hold what you are for you to stand. I hold what I am and I'm standing with it. And I'm working and I'm doing everything. So as you were telling these girls about Orisha and they were saying they don't know what is Orisha. Orisha is their nation worship. What they worship before, what their forefather was worshiping. All is inclusive in a packet, which they call voodoo. But we don't accept it because we think it is bad. Because, because of education, we are lack of education as black race. That is our problem. That is the problem. Because if you say voodoo, they run away and they say ojuju. Ojuju is different from voodoo. Ojuju is a magic that an herbalist performed. That is ojuju. Voodoo is what we believe, our forefather believe, that they have distracted to the wise word and made it to be evil. Like, do you know some black people, they were celebrating this Halloween in Europe. You know what is Halloween? Halloween, they worship dead people. So I was asking one of my black brothers, I said, if you allow your daughter to follow these people and go and celebrate Halloween, then why are you running away from your voodoo? Because voodoo is better than this. It's nature. You are the one presenting it to the wise world that it is bad. It is how you present it. It is how you follow it. So why are you scared? To hold your weapon is your weapon. If you lost it, you have nothing. That is the problem we are facing today. You imagine a black man, they would dress themselves going to Saudi Arabia, Mecca, to go and celebrate Islam with Arab. Only black nation that do this. But when you talk to them, they will be telling you, Malaysia, go to Saudi Arabia. Did you see a Chinese man going to Saudi Arabia? Did you see the white people going to Saudi Arabia? Because this is why we have problem and we are facing it. And if we don't think to educate ourselves, that will save some of our race, we'll have a big problem. We were enslaved and we are enslaving ourselves every day. It's painful that I'm black and then I'm Nigeria. But Nigeria, where I come from, we are in Yoruba safe. I can present myself in Yoruba without tears and shame. But it's painful. That's it. I'm finished. I'm done. Mo wa bi by you. No, Domo. Thank you very much, Mr. Yeah. MS Wambe. Vanessa. Thank you so much. Kila Karagushi, I think what I better MS ni. Madam. MS was in there. Okay, my worry. Yeah, thank you. Like I said, thank you very much, madam, for that information. Concerning Islam, it's just a propaganda. I think Islam in Nigeria is not up to, I don't think it's up to 50%. It's up to 50%. I'm very sorry. Really. It's up to. Christian is 40% and the traditional worshiper is 10%. No, that's propaganda. That's propaganda. That's propaganda, madam. That's propaganda. It's not propaganda. It's in Google. I follow Google. Excuse me, that's another agenda. That's propaganda. That is propaganda. It is another propaganda they are pushing for us to believe that Islam is more than other people. It's a lie. It is a lie. It's a propaganda. The traditional worshippers and the Christians, they are more than Muslim in Yoruba land. They are more than Muslim.
It is another agenda they want to push out so that people can fall for it. It is not true. We Christians, we traditional, we are more than them. And it's dying. And madam, let me tell you, through this, our platform, Islam is dying. Hundreds of people have left Islam as a result of this our movement. So every day, Yoruba people are living Islam every day by day through this our program. It's a matter of time, madam. In the next 2 years, you won't hear anything like Islam by the grace of our ancestors, by the grace of those people and they before. respect me where I am. Islam That's is what going I to write in my die. It's paper. dying already. Before they don't accept me, but I stand by it and I put it forward. It's and I'm propaganda, accepted where I'm working. Very much. We really appreciate you, ma. We appreciate for this your submission. Of course, we can see you care. We appreciate it, but I'm just telling you that Islam is a lie, and people are even living. If you see the way, so many testimony that people are living this place every day, living Islam every day by every day. Yoruba people, the real ones, the original ones, not the one that Fulani are bet in the middle. So people are living Islam every day, and if anybody tell you they are more than other people, it's a lie. It's a propaganda. They want, and they are that all those things can't work. It can never work. Thank you very much, madam. We appreciate you. Thank you, ma. Thank you. You're welcome. Prince, are you the only welcome? Okay, here, Kabosa. Bàbá olówó Èkó ẹ̀ka àbọ̀sà bàbá àkàrà ọ̀gbọ̀n. Prince, ṣé wà ńbẹ̀? Gbogbo ilé lápapọ̀. Prince, ṣé wà ńbẹ̀, sir? Bàbá MS. Is it Eka song? Sorry. I'm not in Nigeria, but Chen Gomi. Mo wà à ń gbọ́ yín, sir. Gbogbo lè ń gbọ́ yín. Okay. What's the man follow program here a long time, a little bit, and I'm always on the wheels, and I always enjoy it. Show you, Omo Yoruba ni mi, Etiroruko mi, Moreni Keji, Aribatishe, right? You guys are doing a very wonderful job, very beautiful one, right? I'm not religious, but I'm a Christian. Show you, but teba wo nǹkan, if you try to prove that is sọ fún Christian wrong, kíní yìí wrong, wo kíní yìí nǹkan tó ń ṣe fún ẹ yìí irọ́ náà pa fún ẹ, they will check, wọ́n máa fact check yín, wọn ò ní argue ẹ. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí pastor ni mom sí mi, mo ti sọ fún wọn pé títí tí màmá wọn fi kú Jésù ò dé, because Timani, I'm a Christian, I want you to listen vividly. I'm in my late 40s, so I know the right thing. Most of them are Mama yin, ẹ ṣe Jésù, Christian, Baba, mom sí mi, òun àti pastor tí ó lójú yìí, kí lórúkọ pastor yìí, this CAC pastor, Obadare, church náà jọ bury wọn sí how strong Christian it is in my family. Show you, mom see me is a pastor, is a founder. Christian it is in my family. Mo sọ fún wọn pé Jésù ò ní dé, ń pé gbogbo kíní tẹ̀ ń ṣe yẹn is àwa gbọ́n, àwa ń ṣe research. A kò ní dédé máa tẹ̀lé nǹkan tí èèyàn kọ́kàn dédé. How old was Moses? Tí yóò fi máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ní Genesis nígbà ayé Adam. Kí ló dé tó yẹ pé mi ò ní believe irọ́ àwọn bàbá mi, tó jẹ́ pé irọ́ àwọn Israelites ni màá believe. I want you to understand what I'm trying to say. So irú àwọn white mo ṣe wá sókè mo ti máa ń gbọ́ yín látijọ́ èyí tó àwọn obìnrin tí ẹ try láti ṣí look fún yẹn. And to bá confuse Christian, you see how it was easy for you to confuse Muslims, don't you stubborn. Someone that is actually a Christian, tó mọ̀ nípa Bible very well, ó máa lè confuse a Christian, right? Because biru Luke tẹ́ ṣí fún wọn yẹn, Jesus was talking to his disciples directly. Show you, àwọn disciples ẹ̀ ló ń bá sọ̀rọ̀, àwọn nǹkan tẹ́ fi lè nail wọn, ibì kan wà nínú Bible tó sọ pé
tí àwọn ọmọ Israel kan gba Jésù gbọ́ wọn ò gba Jésù gbọ́ wọ́n máa wọ ọ̀run kíní ẹ̀ mo máa ń lò fún wọn mo ní so àwọn ọmọ Israel wọ́n gba Jésù gbọ́ wọn ò gba Jésù gbọ́ wọ́n máa wọ ọ̀run kí ló wá ṣe àwa tajẹ́yàn dúdú tó jẹ́ pààlẹ́ that means pé Bible yẹn is meant for the Israelites kò ṣe títí wa oríkì mi ọmọ Èkìtì ni mi oríkì wa sọ pé ọmọ wa ọmọ ẹkùn ọmọ ra Ifẹ̀ kẹtọ náà sọ gangan mo lọ find out kí nìyẹn mo ní ọ̀rá Ifẹ̀ ó ń yọ iná lẹ́nu. Are you from Oye? That is, I'm from Oye Ekiti, yes. I'm from Oye Ekiti. Mo sọ pé ṣé mo sọ fún mọ́mísí mi mo ní ẹ dúró ṣé ẹ̀yin lẹ kọ oríkì yẹn ni ṣé ẹ̀yin lẹ kọ oríkì yẹn àbí bó ṣe wá láti ìṣẹ̀dálẹ̀ wa because we were born as a matter of fact Pastor Kumuyi ló sọ mí lórúkọ. I do my findings so I used to be surprised tí wọ́n máa ń try láti sọ fún àwọn Muslims kan pé ṣe findings check fact check choose your findings is this right mo sọ fún wọn mo ní oríkì yẹn gangan bọ́dà mi ṣe bó níbi tó ti wá there's a reason why that name ọmọ ra Ifẹ̀ kẹ́ńtọ́ náà sọ gangan mo wá tún lọ find wọn á gbọ́ pé bàbá yẹn yọ ọ́ lẹ́nu ṣé ń gbọ́. So I won't want to take too long time. Iṣẹ́ tẹ̀ ń ṣe ó dáa. You Muslims, Christians, go back to your source. Go back to your origin. I won't lie. It's very difficult for people. Mo dẹ̀ tí fẹ́ bá yín sọ àwọn kan náà ẹ̀ ní láti bá àwọn kan jà. It's not easy. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, it's not easy. You know? Okay, even tí trouble bá fẹ́ ṣẹlẹ̀. I don't know any bóyá òrìṣà tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ èèyàn ṣì máa ní Jésù Holy Spirit ṣóye yín nǹkan tó ti fi sínú wa nìyẹn but àwa kan ti gbọ́ àwa ní gbé sórí bíi pé ẹ̀kan lọ máa pààyàn àbí kan máa ṣe kínní it's not easy because ẹ̀dá lè ní trouble when trouble comes tí accident bá ṣẹlẹ̀ I can't call any bóyá Ifá or whatever ṣé ọ̀rọ̀ àárín yẹn yé yín so but for me. From my day one tí mo fi dé ibi tí mo dé yìí mo ti tẹ̀lé àwọn kan lọ bí tán ti fẹ́ lọ ṣògùn tí kò ṣiṣẹ́ doesn't work on me and I'm being blessed home and abroad so it's somehow for everybody but I will cut the long story short I'm following you guys mo máa send àwọn kìíní share it to some of my Muslim friends èyí tó bá ti bínú I still share to my Christian friend even Christian the way tẹ́ bá lọ orúkọ mi yìí tẹ́ bá follow lọ Facebook mi ẹ̀rí tí mo ṣe ń takò àwọn Christian wọ́n sì mi máa pè mí kéjì kí ni nǹkan tó post yẹn irú kí ni máma jẹ́ kó máa rí ẹ pé ọmọ pásítọ̀ tó ń post irú kí ni ẹ gbàgbé mi forget tí má ti lọ sí ilé I will go to Ọ̀yẹ́ Èkìtì mo ní kí ni nǹkan tó ń ṣe ń lé wa because o lè gbọ́ lẹ́nu mother mi àti grandmother you can't hear it. Bàbá mi ṣókè kiri níyí ṣé òkè yìí níyí èdè tí tó ṣe ń bèrè ni pé irú oríkì tẹ̀sán yìí we are from Ifẹ̀ ancestor wa ọba ó ní during harmattan ni wọ́n gbé wá Ifẹ̀ ló dẹ̀ ti wá wọ́n ló tútù mú gbà yẹn wọ́n ló tútù yẹn ti fẹ́ pa so wọ́n wá náà gbé wọn sínú ilé ẹ̀ọ́dẹ́sítà wọn wá tọ́nà sí i olóṣèlú sọ pé tó fi ń tọ́nà lọ́sàn gangan we are from Ifẹ̀. Okay, I think I will follow you. I want to know a lot. I want to know a lot. So àwọn òòṣà wa ò tí kú ó determine ládùúgbò títí yín torí for example see my father priest ni though wọn náà ti di Christian sí but another person has take over so àwọn òrìṣà wa they are all still working. Gbogbo wọn ti di Christian ní ṣọmọyẹ ni. Both my father and my mother side are from the same place so dábàá sọ̀rọ̀ ẹ máa mọ details but mo mọ yẹ dáadáa ẹ ṣeun. Okay so you can follow me please I'm driving so me tẹ ẹrẹ tó ń sọ̀rọ̀ mi mọ díẹ̀ so we can communicate I would really love that ṣóyè yín I would really love that I want to know more. ẹ ṣe gan à ń gbádùn program yẹn you can drop me
Tahir Ọláwálé ẹgbọ́n sókè. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ gbogbo ilé o. Alẹ́ káàbọ̀. Ẹ ṣé gan, ẹ kú atótónu, ẹ kú àtàárọ̀. Èmi gan ti ń join, mo ti ń follow program yìí and mo dẹ̀ ń rẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀. Mo ń rẹ́kọ̀ọ́ gidi kọ́ ń bẹ̀. Ṣé rí tẹ bá gbé kò sí ní kọ́ original wa kí pàǹdà má wà. Ẹ̀yin tẹ bá gbọ́ original dání kò nídìí kẹ́ máa sọ fáwọn onípàǹdà pé nǹkan báyìí kò nídìí kẹ́ tí ẹ jà. Elédùmarè ti ń jà fún wa already. Everybody mọ ojú ti là, ìbí ti ṣẹ́jú. Everybody ti mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn yìí lásìkò tá a wà yìí. Everybody ti rí gbogbo ẹ̀. Òkè Ọya ń bí lèmi wà ilé Haúsá. A rí gbogbo ranù tó ń ṣe ìdílé Mùsùlùmí lèmi náà ti jáde o. Ìdílé Mùsùlùmí ni nígbà tó yá mo kúrò níbẹ̀ because iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ ológun ni so mo fi ìgbà tí mo wà ní North East ní Maiduguri yẹn ni mo kàn fi pé irú ẹ̀sìn wo leléyìí tí wọ́n máa pààyàn gbéyàn lórí tí wọ́n máa bẹ́ àwọn èèyàn lórí tí wọ́n máa fi sọ̀rẹ́ àwọn èèyàn látọ̀run pé irú èwo leléyìí and mo kàn wá wo ọjọ́ yẹn ni mo kàn tiẹ̀ wá change pé no tó yẹ pé bẹ́ẹ̀ sì yẹn ṣe rí nìyí èmi ò ní ṣe kò ń ṣe ẹ̀sìn tó dáa. Ọmọ ọba Ẹ̀rin lé ní mí ní Kwara State lẹ́bọ̀ọ́ Ọ̀fà Aróyè wọn ọmọ ọba Ẹ̀rin lé ní mí èmi lọ́mọ ẹlẹ́rìn mọ̀sá ọmọ eléwé ládọ́gba ọmọ ọba abẹ ní mí and àwa lóríṣà tá à ń ṣe nílé wa à ń bọ ọba lòfọ̀n nílé wa à ń bọ Ògún à ń bọ and ẹ sọ̀rọ̀ nípa òrìṣà ìtumọ̀ òrìṣà tèmi mọ̀ ni pé àwọn tí òrìṣà ní gbogbo ìlú tẹ́ pé àwọn tí Ọlọ́run rán sáwọn èèyàn wọn kan wá ṣe bírú àwọn Odùduwà bí àwọn Ọbàtálá bẹ́mi ṣe rí because èmi náà máa ń kàwé díẹ̀ máa ní time máa ń study máa ń go deep mo máa ń search tí n bá ní time máa ń search and àwọn òrìṣà yẹn àwọn tó ń pè lóríṣà yẹn àwọn èèyàn bí èmi àti yín ni wọ́n but òrìṣà wọn láàrin èrò ni ó lágbára tí wọ́n fún oníkálukú even ẹ̀yin gan tẹ́ bá discover ara yín pé irú yẹn báyìí ni mo ní gbogbo ìtẹ́ ìṣe yìí gan nísìnyí báyìí ó ti wà ní àkọọ́lẹ̀ náà bírò olówó Èkó àwọn ẹlòmíín náà tó tún wà bẹ́ẹ̀ orúkọ wọn ti wà ní àkọọ́lẹ̀ tọrọ mi yé yín so kò ń ṣe pé bóyá pé èèyàn kan wá máa fi pàjá lọ́bọ fún wa mọ́ bèbí ti ṣẹ́jú o bèbí ti ṣẹ́jú mo máa ń láì program gbọ́ngbà mi nígbà tí ẹ kọ́ bẹ̀rẹ̀ program mi tí ẹ bá sọ̀rọ̀ báyìí màá rẹ́rìn màá dẹ̀ máa so so honestly speaking Elédùmarè ní fi yín lẹ̀ ló dẹ̀ ní tú àwọn èèyàn náà wá dẹ̀ tún àwọn èèyàn míì náà dẹ̀ tún dìde tán máa tún rí gbogbo ṣe ń lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa tún dìde nínú program tó máa rí pé because tẹ́ bá sọ̀rọ̀ nípa ànábì wọn mo kàn máa ń wo ni ìyá tèmi á máa sọ pé wọ́n máa sọ bá mọ́ ọmọ ìsọ bá mọ́ mo ní ọ̀rọ̀ pé wọ́n sọ bá mọ́ kọ́ ẹ̀yin òbí yín kí ni nǹkan tí wọ́n bá ti kọ́ yín pé ẹ̀yin ò lọ léèwé èmi lọ léèwé náà àwọn èèyàn tọ̀ yín jẹ kò yẹ kó tó wá tèmi jẹ náà I'm lettered I'm exposed táwọn àwọn lárúbáwá yẹn tó ń ṣe tán bọ́n ṣe rí rọ́ wọn lè rí mi bẹ́ẹ̀ náà kí wọ́n á ní yí pé ẹ rán mi lọ léèwé so ìdí nìyẹn tí máa ń ṣàlàyé bẹ́ẹ̀ fún wọn gbà mí ìyá mi máa sọ pé wọ́n máa sọ ń ta máa sọ pé ọmọ alájì wo kí ni túmọ̀ alájì àlejò ní náà àlejò ní ṣáwọn aráàlú yẹn pè náà alájì ní àlejò náà ń pè yín sá. Hello. I'm gbádùn yín. Fún yín ni. So wọ́n máa ń sọ bẹ́ẹ̀ pé kíní kan so ìdí nìyẹn ẹ wo mo máa a lot of things máa ń rò gan nínú ara mi pé okay ẹ ń sọ pé àwọn èèyàn ń pera wọn ní Mohammed Abdullahi Ibrahim kíní kan so ṣé orúkọ tèmi èmi tí mò ń jẹ́ Ọláwálé ṣé orúkọ mi ò ní mí nìní kí ni ìtumọ̀ orúkọ tiwọn mo lọ lé kéwù Mọ́ríkàsì náà nígbà tí mo wà lẹ́kọ̀ọ́
but when I was small in the 80s, mo lọ lè kéwú Markaz Lágége látòṣòdì àwọn òbí mi wọ́n fún mi lówó mọ́tò kí n lọ ságége kí n lọ ka kéwú lọ́dọ̀ àwọn afáṣẹ́ Adam mo sáké Al-Quran but nígbà tí mo wá rí tí mo lọ sí North East tá à ń bá wọn tá à ń wí ìjà mo wá ní káyọ̀ mi ò ní ṣẹ̀sìn mọ́ mi wá ń bẹ̀rẹ̀ sí ṣẹ̀sìn Christian pé ẹ̀sìn Christian is soft àmọ́ táwọn tá à ń wí ti pákáleke fọ̀rọ̀dán yín ni so gbogbo nǹkan ẹnìyẹn tí ò jẹ́ kí n wá tẹ gbádùn gbogbo ẹ̀ mọ́ tí ò jẹ́ kí n gbádùn ẹ̀sìn yẹn mọ́ torí èmi mo rí ni kò yẹ kó bóyá anything I have some videos I have some pictures talk pa àwọn personnels talk pa àwọn èèyàn kí irú and tẹ bá dẹ̀ ń sọ̀rọ̀ program yẹn tẹ bá ń sọ̀rọ̀ ànábì yẹn bó ṣe ìgbé ayé pákáleke ló gbé tó bá ṣe pé lóòótọ́ lọ́lọ́run rán wá sí ọlọ́run ayé bá jẹ́ kí àwọn èèyàn fi kóbìnrin lásán kó fi poison pa ẹ má bínú omi sọ kóbìnrin lásán àmì obìnrin kó wá kó poison ṣé irú èèyàn tẹ́ fẹ́ kí n máa tẹ̀lé nìyẹn gbogbo ẹ̀ ni mo ti rò mọ́ra wọn pé ká inú lọ́wọ́lọ́wọ́ báyìí gan mo yín bá ń sọ̀rọ̀ yìí ìyàwó mi Ìgbò ni ilẹ̀ Haúsá bí náà láti fẹ́ra yunifásitì kan lájọ lọ ọ̀rẹ́ mi àti òun jọra wa nulẹ̀ mọ́ torí máa sọ fún pé báyìí bá ní kí n jẹ́ ká lọ church máa ní mi lọ a ní ṣé mo ti ń ṣòrìṣà ni máa ní òrìṣà àwọn tí bá ti ń ṣòrìṣà yẹn mo kàn ń ṣáà ń dọ̀jẹ̀ fún bọ̀ tó mọ̀ pé mi ní interest kankan mọ́ nínú gbogbo àwọn ọ̀rọ̀ yẹn and tó bá ṣe pé gbogbo ìgbà tẹ́ bá ń ṣe program yìí mo máa ń follow program yìí so àwa máa sọ̀rọ̀ pé you always follow nǹkan tí ò tẹ̀ níjẹ́ tí ò glorify Ọlọ́run nǹkan tí ò glorify Ọlọ́run ló wá máa tẹ̀lé kíníkan bí wàá sọ bẹ́ẹ̀ fún mi but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá pé at least mo ń mú òótọ́ díẹ̀ ẹ ṣé gan thank you very much mo kí gbogbo lé o Ọlọ́run Elédùmarè ní fi gbogbo ẹnì kankan wálẹ̀ òye wa á tún máa lékún nínú mọ̀ sí láṣẹ Èdùmàrè. Tọ́hírù lẹ́ ń jẹ́ àbí orúkọ bàbá mi nìyí. Tọ́hírù lórúkọ yín. bẹ́ẹ̀ni orúkọ bàbá mi. orúkọ bàbá yín ni Tọ́hírù. Táhírù bẹ́ẹ̀ni. ok dádì yín ò lórúkọ Yorùbá. àwọn lórúkọ Yorùbá pé wọ́n ní. kí ló dé tẹ̀ wá forúkọ Yorùbá yẹn sí tó jẹ́ Tọ́hírù rẹ̀ wá ń lò. orúkọ tí mo jẹ́ àti primary school so ó máa take me time and tí máa change ẹ̀ in Nigeria mi tí máa change ẹ̀ ó lè affect mi tí n bá retire. ẹni tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé Nàìjíríà mi kọ́ ní péjì TikTok gbogbo TikTok Facebook yẹn náà rẹ̀ ni ó yẹ báyẹn so tẹ́ ẹ bá ti certificate. Understand ní sẹ́ ó máa difficult there process yẹn lágbára Nàìjíríà díẹ̀. àníṣe ní gbogbo orúkọ ní TikTok Facebook báyìí mo sọ ẹ jẹ́ orúkọ Yorùbá ó yẹ báyẹn ẹ yọ Tọ́hírù mo ti gbọ́ bàbá yín sí tó bá yá ẹ padà yọnu certificate kò ní difficult lágbára Ọlọ́run ṣùgbọ́n ẹ tiẹ̀ sì kọ́kọ́ yọ ti TikTok kúrò náà. ẹ ṣeun gan. bàbá wa ẹ̀yin tí ẹ ṣeun Mr. Tai ẹ̀yin tẹ́ sọ pé voice mi le mo apologize ẹ má bínú mi ò ṣe rí àwọn propaganda yẹn ṣe rí gbà mí àwọn èèyàn máa ń ṣe rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ó máa ń wọ̀ wá lára jura wa lọ bóyá torí pé mo jóbìnrin ni àbí bí mo rí pé mo jẹ́ abiyamọ ṣe rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà míì ó máa affect mi débi wípé mi kì í lè sùn ọjọ́ tí wọ́n lọ attack ní Èrùkú ara mi ń gbọ̀n ni because mo kàn imagine kí mọ́mísì mi wà ńbẹ̀ mo kàn imagine kí lẹ́gbọ̀n tó wà ńbẹ̀ lọ́jọ́ yẹn position wo ni bá wà ṣé mo máa lè sùn so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí is getting to us more than each other àwa kan wà ó kò ń kàn ṣe pọ́rọ̀ ẹnu nìkan ni ó máa affect wa dénú bóòní wa so tí bá rí pé èèyàn kan fẹ́ máa push àwọn nǹkan tí mo rò wípé kò rí bẹ́ẹ̀ aggressiveness yẹn kò ṣe pé bóyá èèyàn it's just àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ló reaction yẹn is from what is happening to our people you need to understand kò ṣe pé bóyá ibi báyìí lọ́tà ẹni tẹ́ yóò mọ̀ rí òun ṣọ̀tá ṣé mo mọ̀ ẹ́rí ṣé tó ṣẹ̀mí tí òun tí mi mẹ́ ṣá òun la máa mú lọ́tà náà kò rí bẹ́ẹ̀ ẹ kàn jọ ẹ máa try to understand kò ṣe pé bóyá tó ń ṣẹlẹ̀ ni
tó ń ṣẹlẹ̀ ní èmi ni màmí mo máa fẹ́ wá sí platform gan máa wò pé mi ò wá mo fẹ́ sùn lénìí because ó máa ń get ìtò mi èmi gan ṣe ń control ara mi ni ó máa ń ìwé tó fi máa ń wú mi lára ọlọ́mọ àyẹ̀kọ́ olúwa ẹ̀ lọ wà lórí BP so ẹ jọ̀ọ́ ẹ track ẹ understand mi ní ní issue pẹ̀lú anybody ohun mi máa ń lé ńgbà mí èmi náà mọ̀ fúnra mi and I'm trying to control kò ń ṣe pé bóyá yóò bínú síyàn àbí èèyàn kò wà too emotional ni so ẹ má bínú. Mr. Olúwa ló níṣẹ́ wà ńbẹ̀. Okay. Ẹ kálẹ́ sà. Ẹ ra kọ́ mẹ́ta o. Ẹ ṣeun. Ẹ ra kọ́ ètò mà. Ẹ ṣeun sà.